sọ́ọ́rí lórí truth or dare ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kò fẹ́ ní interest nínú àwọn single mother mọ́ torí náà ló ń fẹ́ di landẹ̀ àbídùnú wo ni bẹ́ẹ̀ fọkùnrin tó níyàwó mi mo gbójẹ mọ́ lọ kóbìnrin inú ilé kó ló máa bá ọkùnrin mi ìṣeré pàǹtà lórí dọ́gì wọ́n wá níbi táyé yìí tiẹ̀ ń lọ kò yí a mọ́ ọkùnrin tó wáìsì bí ibi táyé bá ń lọ bí ò bá yẹ ibi tí wọ́n ń lọ tó yé ọ bíbẹ̀ kọ́ truth or dare wọ́n lè fi gbobìnrin lọ́rẹ̀ẹ́ lọ́ọ̀fù wa mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin obìnrin tí ń jẹ ìyà àti obìnrin tí ìyà ń jẹ sọ̀rọ̀ obìnrin tí ń jẹ ìyà òun dá rízìnì ó lọ́ọ́ fẹ́ ọkùnrin tí a sì kiri òkàtò àmọ́ gbìyànjú ọkùnrin yìí pọ̀ ọba mi òkè òfẹ́ wá rá wàhálà rẹ̀ láre ló wá ní kó pàdé obìnrin lóríire tí ó bímọ àlùbáríkà fún ṣé ìran mẹ́ta yìí tó sì ìran àkọ́kọ́ bàbá ìran ẹ̀kejì ìyá ẹlẹ́ẹ̀kẹta lọ́mọ tí ó mú ọkú ònà fìtínà ṣùgbọ́n tó ò ní gbà ọgbọ́n èkó tó já bàbá wọ́n tó fẹ́ kó já ọmọ wọ́n wàá sọ ìjà sáàrin erin méjì kí kókó bẹ̀ mọ́ bá gbérí erin wà bàbá erin tù ìyá kókó bẹ̀ lọ́mọ sọwárí irú obìnrin bẹ́ẹ̀ tó ń tìyà tí wọ́n ń jẹ wàhálà ìwọ̀n farada ọmọlúwàbí wọn ò ní sọnù nílé ọkọ kódà bọ́kọ bá tó ń lé ẹ bọ́ta kò ní change ọmọlúwàbí wọn wọ́n mọ̀ sáré pé ọmọ mi ó yàn o yóò yànjú ìwà wọn kò ní change torí ọmọlúwàbí ni wọn bọ́ bá ríru obìnrin bẹ́ẹ̀ bọ́ ọ bá fẹ́ ìyá tí ń jẹun yóò tán yóò wà lè jọ̀rọ̀ lórí ọmọ yóò jọ̀rọ̀ lórí ayé rẹ̀ ṣùgbọ́n obìnrin tí yàrá bá ń jẹ irú wọn máa ń lórí ọkọ kódà ọkọ wọn máa ń tẹ́ wọn lọ́rùn wọn á fi wọ́n lẹ̀ kan sẹ́ni tó bá wù wọ́n wọn á fi wọ́n lẹ̀ kó ná kó lò kódà irú wọn máa pàṣẹ fọ́kọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ojú kòkòrò ń kọ́ ìyá tí ń jẹ wọn kọ́ kò ní fi ẹ́lẹ̀ wọn ó padà kú ò lọ́dọ̀ ọkọ bí wọn náà bá tún wá ríru wọn tó bá bẹ́ mọ́ yóò bá ní ọba àgbébù adìẹ níta ọbẹ̀ mọ́ so lè yí ogún kó pa ogún dákun ṣerú adìẹ ń lè yí ọgbọ̀n kó pa ọgbọ̀n kó wòye kó lórí ó ta ṣe mọ́tọ̀ tíyà ò bá ti jẹ ń tán ìyá ń jẹ nǹkan lọ bí ìyá bá padà parí ìtẹ́ ń jẹ ìyá ó padà jẹ ìmọ̀ràn mi fún gbogbo obìnrin tí wọ́n ń jẹ ìyà nílé ọkọ tàbí tọkọ ti lé bọ́ta dákun gbégún bá lé ní ká máa rọ́jú sọrí bí ṣe ń rí ara ayé ní rí ara ọ̀run ìwọ lára ayé o ègún burúkú tó fẹsẹ̀ lórí ọmọ tó bí tàbí tó fẹsẹ̀ lórí ayé títí ẹ òun làárọ̀ ọ̀run ìjọ rẹ̀ méjèèjì ni ṣùgbọ́n tó o bá ti sẹ́mi gbìyànjú tọmọlúàbí rẹ̀ ò sọnù tó sì fọlọ́ ńlẹ̀ ọ padà borí ya mo bẹ lọ́n fún Allah subhanahu wa ta'ala gbogbo obìnrin tí ń bẹnu fìtínà bẹ́ẹ̀ tí ń bẹnu ìyà bẹ́ẹ̀ ọlọ́dàkùn bá ń yọ ẹ́ ń kú òun bẹ́ẹ̀ bóyá wà ń lé ọkọ ni àbọ̀ tiẹ̀ ti kúrò ọlọ́dàkùn bá ń dáwọ́ ìyà dúró Allahumma ya waliyal waba wa ya kashifal bala wa ya dafi albala ishrif anal waba bìjà iṣẹ́ yìí dọ́ra sọwárí wo obìnrin tó jẹ́ pé ojú kòkòrò ń dọ̀ láàmú tí ìyà ń jẹ tí èsì pọ̀ ń jẹ ìyà dákun ronú pìwàdà bí bẹ́ẹ̀ kọ́ yóò dórí ọmọ Alfa Jeje Agba ló kọ́ mi o. Salaam alaikum.